A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìgbìmọ̀ ẹlẹ́ni méje tí adájọ́ àgbà adájọ́ Daniel Okugbowà gbé kalẹ̀ láti ṣe ìwádìí ẹ̀sùn ìwà àṣemáṣe tí wọ́n fi kan igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Philip Shaibu ni wọ́n ti fún igbákejì gómìnà ní ọjọ́ 5 oṣù kẹrin láti fi wárò tẹnu rẹ̀. Ìgbìmọ̀ gbé ìgbésẹ̀ yìí níbi ìjókòó tí ó wáyé lónìí. Alága ìgbìmọ̀ tí í ṣe òṣìṣẹ́fẹ̀yìntì adájọ́ Eze Omonuwa sọ wípé ìgbìmọ̀ dúró de afẹ̀sùnkàn láti ṣe àwáwí pẹ̀lú agbẹjọ́rò rẹ̀ títí kí wọ́n tó sún ìgbẹ́jọ́ sí ọ̀la fún ìgbà ìkẹyìn. Bí a kò bá gbàgbé wípé níbi ìjókòó àkọ́kọ́ ìgbìmọ̀ tí ó wáyé ní ọjọ́rú ni agbẹjọ́rò Shaibu àgbà-amòfin Ọládòyin Awóyalé ti gba ààyè lọ́wọ́ ìgbìmọ̀ kí wọ́n yọ̀ǹda òun pẹ̀lú afẹ̀sùnkàn kúrò níbi ìgbẹ́jọ́ nítorí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ni ó yẹ kí ó tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ gíga wípé kí wọ́n fi ara hàn láti wá ṣàlàyé bóyá kí wọ́n bu ọwọ́ lu òfin ẹ̀tọ́ ọmọnìyàn tí Shaibu ṣe ẹ̀sùn rẹ̀ sí ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti pe ẹ̀sùn ìtàbùkù sí ìwà tako Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Gani Adams. Ìròyìn jábọ̀ wípé láìpẹ́ yìí ni àfihàn ohun kan jẹ jáde lórí ẹ̀rọ ayélujára wípé Ìgbòho jẹ́ alágbàtà tí Ààrẹ Bọ́lá Tinubu ń lò láti ṣiṣẹ́ láabi. Wọ́n fi kún un wípé wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó lọ́wọ́ nínú ìṣekúpa Attorney General àti Mínísítà fún ẹ̀ka ìdájọ́ olóògbé Bọ́lá Ìgè tí àwọn agbébọn pa sí ilé rẹ̀ ní Bódìjà, ìlú Ìbàdàn ní ọjọ́ 23 oṣù Kejìlá ọdún 2001. Nínú ẹ̀sùn tí wọ́n pè sí ilé-ẹjọ́ gíga ìlú Ìbàdàn ni Ìgbòho ti ń béèrè fún àṣẹ láti kàn án pa fún afẹ̀sùnkàn kí ó san $500 mílíọ̀nù (500 million naira) owó ìbanilórúkọjẹ́ lórí àṣírí àkàálẹ̀ ohun tí wọ́n tú sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí ó sọ wípé ó ń mú ìtàbùkù bá orúkọ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn aláṣẹ iléèwé gbogbonìṣe Isa Mustapha Polytechnic ìpínlẹ̀ Nasarawa ti kéde gbígbégilé títa ìwé pélébé tí a mọ̀ sí handout fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga bí wọ́n ti sọ wípé ètò ẹ̀kọ́ kò sí fún títà. Wọ́n wá ṣe ìkìlọ̀ wípé gbogbo akẹ́kọ̀ọ́ ni ó gbọ́dọ̀ ní àǹfààní sí ohun èlò ìkẹ́kọ̀ọ́. Adelé Gíwá ilé-ìwé Acting Rector Dókítà Nurudeen Muazu Maifata ni ó ṣe ìkéde yìí lónìí níbi ayẹyẹ ìgbaniwọlé fún àwọn akẹ́kọ̀ọ́ tuntun matriculation fún ọdún 2023 sí 2024 ní Láfíà tí ó wáyé lónìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Dókítà Maifata, akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ fà sẹ́yìn látàrí àìsí owó láti fi ra ohun èlò ìkàwé bí ó ti rọ akẹ́kọ̀ọ́ àti òṣìṣẹ́ kí wọ́n tẹ̀lé ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ kan tí wọ́n pe orúkọ wọn ní Southern Nigeria Youth Movement SNYM ti ké sí gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal kí ó gbé ti ìjà tàbí ìbínú sí ẹ̀gbẹ́ kan, fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gómìnà àná Bello Matawalle láti gbógun ti ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí i láàrin ìpínlẹ̀. Láàrin ìwà àdàlúrú àti ajínigbé ni ẹgbẹ́ yìí fi tẹnu mọ́ ìdí fún àwọn adarí láti wà ní ìṣọ̀kan kí wọ́n lè ríbi gbógun ti ìṣòro ààbò. Wọ́n pè fún èyí lẹ́yìn tí ẹ̀kọ́ ṣojú mímu wípé gómìnà Lawal kò tíì fi èròǹgbà rẹ̀ hàn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Matawalle tí ó ti di mínísítà agbèfọ́ba pẹ̀lú bí ó ṣe àfihàn àti ṣiṣẹ́ papọ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀. Ààrẹ ẹgbẹ́ SNYM Comrade Ikechukwu Nnamdi Okeke sọ wípé ṣíṣe iṣẹ́ papọ̀ ṣe kókó fún àlàáfíà àti ààbò ìlú. Ó ní èèyàn gidi ìpínlẹ̀ Zamfara ń retí àti jẹ ìgbáládùn ìjọba tiwantiwa àti kí wọ́n mú ìlérí tí wọ́n ṣe nígbà ìpolongo ìbò. Ó lé ní ọdún 10 tí ìwà àdàlúrú ti gba ìpínlẹ̀ Zamfara pẹ̀lú ẹ̀sùn ìwà
àdàlúrú lójoojúmọ́, ìjínigbé fún owó, ìṣekúpani àti sísọ ará ìlú di aláìnílélórí. Ìṣòro yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí ìjọba ìpínlẹ̀ fi gbèdéke ìrìnnà láàrin ẹnu ibodè Katsina sí Sokoto sí aago 6 òwúrọ̀ sí aago 7 ìrọ̀lẹ́. Níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ẹgbẹ́ Coalition of Northern Civil Society Organizations dá sílẹ̀ ní Matawalle àti Lawal ti wá ṣèlérí láti ṣiṣẹ́ papọ̀ gbógun ti ìwà dàlúrú àti ìwà mìíràn tí ó fara pẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn afurasí agbébọn tí wọ́n jí ènìyàn 61 gbé ní ìlú Bàdà, ìjọba ìbílẹ̀ Kajuru, ìpínlẹ̀ Kaduna ní ọ̀sẹ̀ 3 sẹ́yìn ti ṣekú pa 5 nínú àwọn tí wọ́n jí gbé bí wọ́n ṣe yọ̀ǹda àwọn 51 kúrò nínú ìgbèkùn lẹ́yìn tí wọ́n gba owó lórí wọn. Ìròyìn jábọ̀ wípé wọn kò yọ̀ǹda àwọn 5 nítorí àwọn àdàlúrú yìí ń béèrè fún àlékún owó kí wọ́n tó yọ̀ǹda wọn. Fìjìláńtẹ̀ kan ládùúgbò tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lónìí bí ó ti sọ wípé gbogbo àwọn tí wọ́n ṣekú pa jẹ́ kìkì ọkùnrin. Ó ní ojú àwọn tí wọ́n yọ̀ǹda yìí rí tó lákàtà àwọn ajínigbé, lára wọn ni ọmọdé tí wọn kò lè rìn mọ́ nígbà tí wọ́n padà dé látàrí wípé wọ́n fi ẹ̀wọ̀n dè wọ́n mọ́lẹ̀ bí ọ̀bọ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Fìjìláńtẹ̀ yìí ṣàlàyé wípé ipò tí wọ́n wà kò bójúmu rárá. Ó ní omijé á jábọ́ lójú ẹni bá rí wọn nítorí wọ́n jìyà púpọ̀, pàápàá jùlọ àwọn ọkùnrin àárín wọn. Ó fi kún wípé lára àwọn tí wọ́n gba ìyọ̀ǹda ni 2 nínú wọn gba ọta ìbọn sí ẹsẹ̀ nígbà tí wọ́n wà nínú ìgbèkùn. Gbogbo wọn ni wọ́n ti kó lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Ará ìlú kan tí ó wà lára olórí ọ̀dọ́ agbègbè Maigari Beni náà fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni wọ́n yọ̀ǹda àwọn kan bí wọ́n ti ṣekú pa àwọn 5 sínú ìgbèkùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Afárá ẹlẹ́ẹ̀kẹta Third Mainland Bridge tí wọ́n ti apá kan rẹ̀ pa láti bí ọ̀sẹ̀ 7 sẹ́yìn ni wọ́n ti ṣí padà lẹ́yìn àtúnṣe tó lọ́ọ̀rìn pẹ̀lú lane markings, street light tuntun àti CCTV tí wọ́n rì síbẹ̀. Kọmíṣánná fún ọkọ̀ ìrìnnà Olúwaṣeun Òṣìyẹmí fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde. Òṣìyẹmí ní inú àwọn dùn láti kéde wípé ọkọ̀ ìrìnnà yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu lónìí ọjọ́ 4 oṣù kẹrin ọdún 2024 lẹ́yìn àtúnṣe tó jinlẹ̀ tí wọ́n ṣe sí afárá ẹlẹ́ẹ̀kẹta bí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ ará ìlú fún sùúrù àti ìfọwọ́sowọ́pọ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká ọkùnrin bíi obìnrin crossdresser Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky ti kùnà láti bá gbèdéke tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fún un pàdé. Ìròyìn jábọ̀ wípé ikọ̀ àjọ EFCC ní ìpínlẹ̀ Èkó fi ọwọ́ ṣìkún òfin mú Bobrisky lálẹ́ Ọjọ́rú, fi í sí àhámọ́ lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà bí ó ti ń ná lójú agbo tí wọ́n tún tẹ̀ ẹ́ mọ́lẹ̀. Agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n gba ìyọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n kò tí ì bá gbogbo gbèdéke tí wọ́n fún un pàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ondo ti fi ìkìlọ̀ tó gbópọn ránṣẹ́ sí àwọn òṣìṣẹ́ ìjọba kí wọ́n yẹra pátápátá kúrò nínú ọ̀rọ̀ òṣèlú síwájú ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. Olórí òṣìṣẹ́ ìjọba HOS Báyọ̀ Philip ni ó ṣe ìkìlọ̀ yìí lánàá níbi ìbẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìgbéga fún àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀. Philip ké sí wọn kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n sì tẹ̀lé gbogbo ìlànà òfin iṣẹ́ ìjọba. Gẹ́gẹ́ bí Philip ti ṣe lálàyé, ó ní ọdún ìdìbò ni a wà yìí, òṣìṣẹ́ ìjọba ò ní nǹkan kan ṣe pẹ̀lú òṣèlú, kí wọ́n fi ọkàn sí iṣẹ́ wọn yálà tí wọ́n fi ẹnu sí iṣẹ́ òṣèlú. Engage your mind more than you engage your mouth. Ó ní wọn kò gbọ́dọ̀ fà sẹ́yìn nínú iṣẹ́ wọn kí wọ́n tètè máa ṣiṣẹ́ wọn lásìkò. Philip fi kún un wípé gómìnà Ayédàtiwá ti bu ọwọ́ lu ìgbéga lẹ́nu iṣẹ́ fún òṣìṣẹ́ 4,200 pẹ̀lú àjẹmọ́nú. Philip wá gbóríyìn fún gómìnà fún iṣẹ́ rere rẹ̀ bí ó ti rọ àwọn òṣìṣẹ́
kí wọ́n sa gbogbo ipá wọn láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ nítorí gbà fún múrí ni gbà fún gbàdà. Ó ní gómìnà náà ní ìgbàgbọ́ nínú kí aláàárù máa rí owó gbà kí òógùn rẹ̀ tó gbẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká aláwàdà orí ẹ̀rọ ayélujára skitmaker Emmanuel Chukwuemeka tí gbogbo ènìyàn mọ̀ sí Sabinus pẹ̀lú ìyàwó rẹ̀ Sienna Chapman ti bí ọmọ wọn àkọ́kọ́. Adẹ́rìn-ín-pọ̀ṣónú yìí ṣe ìkéde yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram live session lálẹ́ àná. Nínú fídíò yìí ni a ti rí Sabinus tí ó ń fi ẹnu ko ọmọ tí ẹnikẹ́ni kò tíì lè sọ bóyá akọ tàbí abo. Ìbẹ̀rẹ̀ ọdún 2023 ni Sabinus àti Sienna ṣe ìgbéyàwó oníbòńkẹ́lẹ́. Ó ní aya rẹ̀ gbà á ní ìmọ̀ràn kí ó kọjá sí ìpínlẹ̀ Èkó láti ìlú Port Harcourt láti lè lépa ọjọ́ ọ̀la rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.